Welcome to KABEREMURE TV àgbàlẹ̀ ọmọdé làwọ̀ ẹ subscribe síbẹ̀. Go gree and nothing go happen, see again. We welcome you all to Ele Baba wa Jeyoje. Different people with different character. Àmọ́ pé elépe kò ní gbà. Ìyá Igbo náà dey joke with money o. Ìjà dọ́là jàkè of Africa. Ọ̀gá sójà every time na wàhálà. Ìyàwó landlord na bèbè sòtò. You no go gree gbogbo ilé onígbà. Pásítọ̀ ń gbé nínú ilé òǹgbé. Àfà ń gbé nínú ilé òǹgbé. Babaláwo ń gbé nínú ilé òǹgbé. I do for you, I do for me too. Pòfẹ́sọ̀ ń bẹ nínú ilé wa, àwàdà lágbédé o. Aboki no go green, touch his property na wahala o. Ege big balaza o. They no go gree, they no go gree, they no go gree. Àwàdà èdè ariwo, ìjàngbọ̀n lójoojúmọ́ o. We welcome you all to Ilé Bàbá wa Jeyoje. Ibi tá à ń wí la dé yìí o, a ti dé gbàgede ojú iṣẹ́ ló wà yìí o, ṣó ti yẹ gẹ́gẹ́ mo ṣe ṣàlàyé fún ọ ká tó kúrò lóko. Sórí ibi tó dé yìí, màá pe àwọn ọmọ tó kù sí wọn wá ṣàlàyé fún ẹ bí wàá ṣe máa ṣe. Àwọn ọkùnrin tá bá ti gbé fún ẹ make sure pé bá wọn ṣeré dé level tó yẹ pé tí wọ́n fi máa kó gbogbo owó ọwọ́ wọn kalẹ̀ fún ẹ ò ní mọ̀, ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn wọn ò ní mọ̀ tó fi máa kó gbogbo. Bọ́ tó bá ń ṣe sìmẹ̀sìmẹ̀ tó bá lọ ń ṣe bíi pé oko kan ló ti wá kíní kan tó bá ṣe náà ṣe máa dá ẹ lóhùn o, tó bá ṣe gbé ara ẹ kalẹ̀ náà ṣe máa fún ẹ lówó sí. Ẹ dákun ìyá wa, ìjọ ẹ bá gbé mi fọkùnrin tó bá rẹ̀ mí tí ìsìn kankan pẹ̀lú wọn ṣé wọ́n fún mi lówó. Rírẹ̀ kẹ̀ kí ló ń jẹ́ rírẹ̀? Tó bá rẹ̀ wàá make sure pé o ṣiṣẹ́ yẹn wàá rọ́jú ṣe kó lè gba owó gidi wálé. Kò sí nǹkan tó yẹ kó rẹ̀yàn o, tó bá ti ṣiṣẹ́ yẹn tán tó bá délé wàá ra oògùn wàá lògùn, but wàá rí pé ní múmẹ́ǹtì yẹn kó ṣiṣẹ́ yẹn bó ṣe yẹ kó gbé wọn dé level tó bá yẹ kó gbé wọn dé so that owó yẹn á lè pọ̀. Owó ló wá síbí báyìí o, so o gbúdọ̀ ṣiṣẹ́ ẹ bí iṣẹ́ ni, ṣó ti yí ẹ bẹ́ẹ̀ yẹn. Ìyá wa ó tún kù kan o, ẹ má bínú pé béèrè mi pọ̀. Ẹ dákun àwọn ọkùnrin tẹ̀ ń sọ ìgan bí ẹ̀mí èlò náà lè ṣe torí bí mo ti wà ní lágbára pọ̀ ní ilé ṣe ju nǹkan lọ bí mo ti ṣe wà. Ọmọdé ń ṣe ẹ ẹ̀mí èlò bíi ti báwo, iye rẹ̀ tó bá mọ̀ pé o lè ṣe tówó yẹn fi máa pọ̀ ní ọ̀rọ̀ owó là ń sọ yìí. Wàá bá wọn ṣeré iye ìgbà tó bá mọ̀ pé o lè ṣe tẹ́ pé ìwọ náà máa délé inú ẹ̀ á dùn pé ó kawó so kò sí iye ìgbà tó lè ṣe. Ṣó ti yí ẹ? Ọmọ tó ṣan ṣó ti rí bẹ́ẹ̀ yẹn àwọn ọmọ nìyẹn. Ṣó ti rí ọmọ tí mo ṣẹ̀ mú wá fún yín lélẹ̀. Mo ń bẹ̀rẹ̀ sí lè he. Àṣẹ ló mú wá ní. Àwọn pẹ́ ó lè. Àti ṣúà. Ọ̀pọ̀ mo wá fẹ́ kó mú wọlé kó lọ túṣẹ̀ ọ̀ kó wẹ̀ kó fún láṣọ so tó bá dọ̀la wàá wá mo lọ sọ́jà wàá ra àwọn aṣọ you know. Mọ̀ọ́lí nìyẹn small but nice ọmọ tó ṣan ó yá mo wọlé àwọn olóríire ọmọ ọgbà Èdè ariwo, ìjàngbọ̀n lójoojúmọ́ o. We welcome you all to Ilé Bàbá wa Jeyoje. Kí ni kan kọ́ mi lómi náà? Nígbà táwọn ọdún lè kọ́lé, mo rí pé inú lè tó. ẹ̀yin náà lẹ ti kọ́lé.
ẹ jogún ẹ ní. tẹ̀lé tó bá ti jẹ́ tọ̀ ló. ọpọlọ ẹ pé. mo ní ọpọlọ. saka la fi ń kó owó. saka. ilé ìdè ṣùgbọ́n mo ló lè dàdé ewu bó ti da. ẹ má wọlé. kọ́ gbowó wọlé ni. gbowó wọlé. gobi. kàwú mi ní ọlọ́ngbọ́ kàwú mi nù ọ̀bẹ wojú ẹ̀kọ́ wojú mi. ẹ o èmi ni ìjọba tuntun o. ìjọba tuntun. mo kí o gbóyún ẹ káàárọ̀ ẹ kú sí àná ọdún tuntun la wà yìí. Asọ̀dún ayọ̀ o. Asọ̀dún màlúùjẹ́ o. Mi ò fẹ́ wàhálà ìbá ti dé ètò mi. Ìbá di landlord. Ẹ̀mọ́ bá ti bọ́ sọ́dún tuntun báyìí. Mo ti dàgbà ìlè ṣe wàhálà mọ́. Mo ti ní PA tí mo bá yín ṣe ètò. Gbogbo yín ẹ bá fọwọ́sowọ́pọ̀ tí wọ́n yín tó bá ti mú ẹ̀sùn ẹ̀ wá. Èyí lè jáde kódà kó sọ́wọ́ ọdún mẹ́wàá. Èyí lè jáde láì mú ẹni tì. ẹ kojúmọ́ o orúkọ tèmi ni Ambassador PA Adisa Òjò Muka láti ọ̀dọ̀ babájẹ̀yọ́ jẹ́ èmi ni new PA yín. ẹ wo bàbá fẹ́ràn yín wọ́n ti ṣe àwọn òfin tuntun kalẹ̀ tí ẹ tẹ̀lé ní inú ọdún yìí ẹ máa gbọ́ ní sísẹ̀ntẹ̀lé. òfin àkọ́kọ́ ni pé ẹnikẹ́ni tó bá jáde nínú ilé yìí tó bá lè tasẹ̀ àgẹ̀rẹ̀ tí aago 8 alẹ́ bá ti lù bá ní ìta tí ọlọ́dẹ bá ti mú kò gbúdọ̀ sọ pé inú ilé ló ti wá torí bàbá jẹ̀yẹ́jẹ sọ pé àwọn ò ní dá sí tọ́lọ́dẹ bá ti mú àbọ́lọ́pàá. ẹ dákun PA àbẹ́mi náà ń pè yín aago 8 àbẹ́mi lẹ pè ìyá ilé wọlé láago 8 o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ sẹ́sì à ń ṣe nínú ilé sẹ́rí ìwọ̀n mọ̀ mi báàgò kan sí 2 òru èlù àwọlé o kí mọ̀ ṣe wẹ́mọ̀ dálé yín gbé ni o. ẹ wo ẹ bá àmọ́ wọlé láago kan òru ṣùgbọ́n òfin tuntun ni pé táago 8 bá ti lù ibi tó bá ti dé báyìí náà ni ẹ sùn ẹ fẹ́ àbí ẹ kọ̀. òfin ẹlẹ́ǹkejì látọ̀dọ̀ Mr. babájẹ̀yọ́jẹ àgùntàn ṣéwì láàyè ẹranko burúkú dáná rú objection my lord. ẹ wo òfin ẹlẹ́ǹkejì ni pé bàbá lánàá fẹ́ràn yín o ẹ sì kí wọn kú iṣẹ́ torí òfin tán sí torí ara yín náà fi ṣe. ẹ wo wọn ò fẹ́ kẹ́ ẹ tètè sá wọn ò ti fẹ́ kó ń jẹnu ilé yín tètè mọ́ ọ tán láàrin ọ̀sẹ̀ ẹ mọ̀ ní àǹfààní láàrin ọ̀sẹ̀ ẹ mọ̀ ní àǹfààní láti mọ̀ wẹ̀ ní ẹ̀ẹ̀mejì ẹ sì mọ̀ sùn ní ẹ̀ẹ̀mejì láàmọ̀ sílẹ̀kùn tọ́lẹ́tì. Ọdẹ́sì. bàbá sọjà dé. Bàbá Leonard ó lè rọrùn fún ẹ̀yin láti yàgbẹ́ ní ìgbàkigbà tẹ́ bá fẹ́ ṣùgbọ́n àwa tí a fún ní òfin kò rọrùn fún èmi àti àwọn èèyàn mi bẹ́ẹ̀ yẹn o dáadé ẹnu ẹ. ẹ wá rírọ ewu bàbá gọ ibo yẹn bí tó dé. ẹ mọ̀ bẹ́ẹ̀ lẹ̀ tètè dé. ó dà mórí ìyá yín lọ. ẹ wo òfin ẹlẹ́ẹ̀kẹta bàbá láńlọ́ọ̀dù ní ẹ̀yin kan wà tẹ́ ẹ̀ mọ́ ń kọjá ààyè yín tó jẹ́ pé ayálégbé ni yín kódà tẹ́ ẹ̀ tí ìrówó ra búlọ́ọ̀kù débi tẹ́ ẹ̀ kọ́lé wọ́n wá ní pé ẹ gbúdọ̀ ṣebẹ̀ tó ní mẹ́ngíjò ẹni tó bá ṣebẹ̀ tó ta sánsán bàbá láńlọ́ọ̀dù ní bí ó ṣe gba ẹran ló wà nù rẹ̀ àwọn gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀. òfin ẹlẹ́ẹ̀kẹrin tó kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ pátápátá ẹ wo bàbá láńlọ́ọ̀dù ní yàrá kan èèyàn tó sùn síbẹ̀ jù náà ní 2 torí kílé mọ̀ bá wò wọ́n wá ti fikún síwájú wọ́n ní kẹ́ ẹ lọ sí ìtòsí ọmọ bí kẹ́ ẹ lọ sí family plan ẹ gbúdọ̀ bí ju ọmọ 2 lọ nínú ilé ọmọ 2 ẹ gbúdọ̀ bí ju lọ nínú ilé.
aláàánú yóò fa ìjọba nílá yóò fàyà. àmín o àmín o ọlọ́run fàyà o. ẹ̀yin ń ṣòfin gẹ́gẹ́ bí alààyè ọlọ́run ò ṣòfin báwọn. ìkíní ẹ mọṣẹ́ tèmi ń ṣe bí iṣẹ́ babaláwo lèmi ń ṣe adáǹṣe ni mí. àwa máa gbé tutù láàrin òru. ìwọ tó o bá sì fojú rí owó fìrí báyìí ó kú pín ní. ìyún òkínní ẹ̀ẹ̀kejì ni pé wọn ì sí ọmọ mọ́ ọ̀gẹ̀dẹ̀ la wọn ò lè sí ọmọ mímí la. lóòótọ́ èmi nìkan ní ń gbé àmọ́ ọmọ 12 péré ni mo bí. bàbá ọmọ 12 dọ́sìn nìkan mọ̀ nù ní péré. bàbá iṣẹ́ ọlọ́ọ̀ ni ẹ mọ̀ tù wò. bàbá ẹ fẹ́ lọ ta ni. kápẹ̀rẹ̀ wa máa bù wọ́n sì ti dàgbà wọ́n lè máa wá kí mi lóòrèkóòrè bí wọ́n ju mẹ́ta méjì lọ torí kí ni mọ̀ ń sanwó ilé ni rẹ́fúlálì. ẹ jọ ẹ mọ̀ ní àlà ṣe gbọ́. ẹ wo bàbá irúnmọlẹ̀ ẹ wo nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ bàbá láńlọ́ọ̀dù gbà kan wọlé wọn àpúfù kejì nígbà tẹ́ ti láwọn ọmọ yín ò ju méjì tí wọ́n mọ̀ wá méjì lọ wọ́n lè mọ̀ wá ṣùgbọ́n mo ní béèrè tí mo fẹ́ bi yín o ẹ jọ bàbá irúnmọlẹ̀ mo ní béèrè kan tí mo fẹ́ bi yín o ṣé àwọn irúnmọlẹ̀ ti yín àwọn ejò oúnjẹ ìgbàlódé ṣé wọ́n ń lọ cycle lọ jayé michael ló mà rán aiko hotel ló mà rán níbi tí mr babajẹ yọ jẹrú mọ́lẹ̀ yàn níbi tí bàbá ti lọ mọ́ ń jayé ẹ wò tẹ bá débẹ̀ wípé dálùjọ́ náà ni o bóyá àwọn ètùtù tẹ bá fẹ́ ṣe lé àwọn irúnmọlẹ̀ yín tẹ bá ti fẹ́ fún wọn lóúnjẹ yìí ju ibi tí aiko wà fún yín ló mà rán kò nídìí pẹ́ ń ṣe wàhálà gbogbo kẹ́sẹ̀ mọ́ lọ sí eré eku lọ́rẹ̀ já lọ́rẹ̀ akíní tẹ̀ mọ́ gbé fáwọn irúnmọlẹ̀ yìí tẹ bá ti dé aiko kò sórí oúnjẹ tẹ wá débẹ̀ tẹ̀ fún wọn. sẹ́ni báwo máa yé mọ́ bẹ̀ bàbá ẹ̀ já ẹ wo kò sóúnjẹ tẹ bá débẹ̀ ẹ wo èsì fẹ́lẹ́ àwọn irúnmọlẹ̀ yín gan wọ́n mọ̀ gbádùn èsì yóò mọ̀ fẹ́ sí wọn ni tó sinmi fún wọn abẹ́ tó bá fẹ́ wẹ̀ o sọ̀rọ̀ kò sọ̀rọ̀ lórí yín o. fíye ọṣẹ ọkù làákàyè ọṣẹ ọlọ́run ọba tó ṣẹ̀dá èèyàn méjì lọ́lọ́run ṣẹ̀dá wa ọwọ́ wa ọlẹ́ṣà bí kan bá kán èkejì ọmọ iṣẹ́ bọ́ ọ bá gbé tutù bójú kan rẹ̀ bá fọ́ ọ máa lo kan òkú sọ̀ǹgbọ́ torí ẹ̀ lọ́lọ́run fi dá nǹkan rẹ̀ ní méjì bí tí rẹ̀ kan bá di ọ máa lo kan. bí ẹ dákun ọmọ mi lókè prof fẹ́ sọ̀rọ̀. ẹjọ́ ìkọ̀kan ni prof yẹn dìde. ṣe rí àwọn òfin tẹ́ ṣe yẹn mo fẹ́ kẹ́ mọ̀ pé it will be illegal to discuss legality in an atmosphere of illegality. More so, gbogbo time people ṣe ń ṣe they're making us they're puffing that tobacco they're puffing. Àwa mama inhale ó dẹ̀ wà hazardous to our health and you are vicariously liable fún nǹkan tó bá ṣe. More so, I don't know. À ń ṣòfin aago mẹ́jọ. Well, it's not my business. Tí n bá ti wọnú lẹ́mi, you know, I read book a lot. I read so many books, encyclopedia, talks about Oxford or whatever kind of dictionary. I read it. You need to visit the physician, you know. So, tí n bá wọlé mi láago márùn-ún, lè má jáde mọ́, you know me. So it's not my business. Then they're talking about 8 o'clock. You know, it's none of my business, like I said. But yes, I'm still talking. The bathing twice a week. It can't work. Me, I can bath 10 times a day. It's not a business. And for these people, you know, the people that do trade by barter. You know, all the local cookers are very cold of the inner cuckoo. They need to actually get it clean. So, it can't work. And more so, I don't know, òfin tí èèyàn bá ti ṣe, tí ó bá ti wà antagonistic to the Nigerian constitution. It's null and void. So therefore, so, at this dramatic moment and place, I raise to power infinity. I will tell you, kò lè work. ọlọ́jọ́ dá fún yín prof ayé ẹ̀yẹ́mí àwọn ẹ̀gbọ́n tó sọ ni wàhálà.
wọ́n ní gbogbo ń táwọn bàbá sọ pátápátá gbogbo òfin tó fi lélẹ̀ wọ́n ní àwọn ti fara mọ́ wọ́n ní kódà àwọn lè ṣe lọ́sùn kan gbá káwọn ọmọ bòmí ara káwọn ọmọ sùn. ìyẹn ní ẹ̀sán lẹ́ẹ̀kan ó béèrè kí ni mínì ẹ̀ because you are SM provider self medication provider ẹ bá ti kó ogun àwọn kinní yẹn mọ́ra wọn you give them one kan dá gọ̀gọ̀gọ̀gọ̀ many of them ní tí mi ń sọ ní pé gbogbo òfin tẹ̀ ṣe yẹn kò lè work àwọn tó bá wù kàn dé lágo 8 kàn dé lágo 10 ẹ ti ń tẹ òfin wọn right of movement ẹ̀dá right to freedom of movement ẹ mọ̀ ẹ ti ń tẹ̀ mọ́lẹ̀ èjì ẹ tún wá ní ìyàgbẹ́lẹ̀ méje this thing is natural tínú ṣé ohun mi sì mi lè dú lọ kí n ìyàgbẹ́lẹ̀ náà fà léde tó bá mú mi ṣe máa ń kọjá yàrá yìí náà tẹ̀yìn àti ìyàwó yín tẹ́ máa ń fi so para yín tẹ́ máa fi ń dára so if it's voluntary kí ló mú yín tẹ́ máa ní ìgbẹ́ that is advanced stage of iso ká tún máa fi time sí no kò lè work kò lè work. orí yín bẹ́ẹ̀ ẹ wo ẹ kó atótónu látàárọ̀ ọba àṣẹ ni ọba máa ń pa Mr. Jẹyọ jẹ the landlord. owó bẹ́ẹ̀ ẹ tẹ̀lé lórí kúṣọ́ náà rẹ. ẹ wo bàbá ní kí n sọ fún yín pé ẹ mọ́ gbàgbé o pé ṣe mọ̀ pé gbogbo ẹni tẹ wá sípàdé ẹ̀sẹ̀sẹ̀ sanwó ni last month làwọn lé àwọn bíi 60 jáde kóònù lé nígbà tí àwọn ò tẹ́ wọn lọ́rùn ẹ sì mọ́ gbàgbé agreement tẹ tọwọ́ bọ̀ pé tẹ bá ti sanwó ẹ̀ lérí náírà kan gbà padà bẹ́ẹ̀ bá ti lọ bówó yín bá dìbò ẹ bá jẹ oṣù kẹ́ ẹ̀ lérí pínì mú jáde kóònù lé ẹ fẹ́ o ẹ kọ òfin tí wàá lo àṣẹ́sìgbò kọ́. ṣẹ̀rí ẹ̀yìn kan tí mi wò nínú ilé bẹ́ẹ̀ ṣe wà ẹ̀yin ẹ̀ṣin babaláwo ìyẹn àfáà tó jókòó sẹ́yìn yẹn láì tó ń sọ eléyìí àláì ṣùgbọ́n náà láì dis láì ló kàn sọ ẹ̀yin náà ẹ̀dẹ̀lẹ́ lóògùn bàbá yẹn ń sọ̀rọ̀ ó misbehave ẹ̀ lè fògùn tán ara ẹ̀ lóògùn mẹ́ ẹ̀ lóògùn mẹ́ ọmọ ọba ìjagun bí ẹ̀ lóògùn mẹ́ ra ẹrú ṣìgìdì lèmi máa ń rán sí ẹrú. òfin Buhari lò létò yìí òfin Buhari lò létò yìí. èmi mọ̀ ń gbé ṣọ́gà lóde tèmi mo mọ̀ wá ti ń jẹ ni. ó dá ẹ mọ̀ pẹ́. o Adégbé èkìtì lálọ́ báwo ló ti rí i. òfin rédèrèdè ni kò bẹ́mi lára mú ń tèmi o mọ́ gbálẹ̀ púpọ̀ mọ́ ju gbásódò kó pariwo mọ́ tọ́ílẹ̀tì mọ́ dalẹ̀ síbẹ̀ jọ́wọ́ la fẹ́ ṣe gbogbo rádaràda báńdà kò bí mi lára mú tèmi o. ó dáa bá èmi ò mọ̀ pé n tí ń rò níwọ náà ń rò bóyá kó o lọ gbalé síta ó kúkú mọ̀ pé èmi ń tèmi n ò lówó kankan lọ́wọ́ àtijọ́ àti mú ni ń wá lọ báyìí bí wọ́n bá sì gbalé síta bẹ́ẹ̀mi ó bá tọ́ílẹ̀tì n ó wá sọ́dọ̀ rẹ bó bá sì palẹ̀ kànga rẹ mọ́tò tí máa sì wálé rẹ wá pọn mi. ọ̀rọ̀ lọ́sọ̀ èmi tí mo tún ẹ̀sẹ̀ sanwó yìí tí lóṣù káàbọ̀ o kí wọ́n lọ gbalé síta ìwọ náà kọ́kọ́ lọ gbalé síta bó bá gbalé síta èmi náà wà gbalé.
má bínú yìí mọ̀ pé yóò bí ọ n ò sì mọ̀ pé o ṣẹ̀ṣẹ̀ sanwó ni á faramọ́ ni. ewúrẹ́ ń bínú ń fẹsẹ̀ wálẹ̀ ṣé yóò polówó rẹ̀ jẹ ni. á faramọ́ ni. ọlọ́run ó kọ́ wa mọ̀ ọ́ sí. ó mọ̀ ń bọ̀. ẹ ṣe wo. èdè ariwo ìjàngbọ̀n lójoojúmọ́ o. We welcome you all to ilé bàbá wa jẹ́ yóò jẹ́. Pásítọ̀ ń gbé nínú. Ọ̀gáǹdè! Ọ̀gáǹdè! Kí ló ṣe? Wọ́n bí má máa parapàdé aṣeré náà. Kò tí ì ṣe transfer tó mi ò tí ì rà láti nà. Ṣé mo ti ṣe transfer sí ẹ tí wọ́n lò tí ì rà láti? Mọ̀ wọ̀rí kí n tó délé o máa rà láti mọ̀ wọ̀rí. Bébí má lọ sọ yẹn fún mi ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ló ti sọ fún mi pé máa rà láti nà ní ìdẹ́rí. Àtúwáṣe tó over 2 hours mi ò tí ì rí nà. Wọ́n bí fàájàre kí ló máa ń wẹ́ ṣó lórí burúkú ni ẹ̀ ní wáyé tó ń hùwà bí wèrè náà. Olórí burúkú bíi ti bá wù. Ó hùwà bí wèrè náà mo ní mi rà láti ọ̀dẹ̀ ń ṣe. Ṣé adé ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo ní mo máa rà láti kí n tó délé mọ̀ wọ̀rí. Kó tó délé lè mi fún ẹ ní dọ́ọ̀gì. Ṣé kó tó délé mo fún ẹ ní dọ́ọ̀gì. Ṣé mi àtẹjọ́ ṣeré ni ẹ? Wọ́n ti bá ẹyin girls ẹyin dà. Ṣé ní ìṣẹ́jú kan ni mo sáré ṣe ní ìṣẹ́jú mo lè mọ́ ṣeré ni? Babe, wetin happen now? Ẹ máa gbọ́ ní o ẹyin girls kí ló ṣẹlẹ̀? Olórí burúkú máa lò mí bí aṣọ òfin ni o. Ló bá sọ fún mi pé òun ti ṣe transfer láṣẹ kan. Tẹ́ bá dẹ̀ rí nǹkan tó ṣe. Lórí burúkú ẹ̀ kó wá fún mi lówó mi lọ́dẹ̀ fún mi lówó mi. Ibi tó ti ń gbé omi náà ní kíní ti já ní sí báyìí. Àwòrán náà wọ́n lè o sanwó ṣé wọ́n lè bá yẹ ẹ̀sùn lé. Ó ṣe gbàbúrò ẹ̀ wá sí báyìí kó wá máa dán bí báyìí. Kí méjèèjì ò tó mi lò tó bá jẹ́ pé kásẹ̀rẹ́ ẹ̀ tó mi lò. Ṣé mo lè burúkú lélẹ̀? Bẹ́ẹ̀ tó wẹ̀rẹ̀. Ṣé tó bá ṣe transfer tí o bá wọlé bí POS wà ń bí báyìí dà? Àbí POS wà wà máa gbọ́ ọ̀gbẹ́ni wọn lọ ráyè jàre. Ẹ jọ̀wọ́ ẹ bá mi ẹ kún fún ẹ jáde. Ẹ wọ jáde. Ọ̀ya wọ́n ṣì kú òní. Ọ̀ya. Wọ́n ṣì dá. This man dey craze o. Ẹ má gbà mí lọ́wọ́ wèrè. Ibi òtún ní máa yìí. Ṣé ẹ̀jọ́ náà dùn tẹ́lẹ̀ tó Àwọn ìdí ìbẹ̀rù mi náà ẹ̀mí mi ẹ̀lẹ́bù kì lónìí náà. Lóde òkè ṣe irú àwọn flash á. Olórí burúkú. Ó dẹ̀ wá lò mí ó lò ó bá mi. Yìnbọn fi náírà sísàlẹ̀ yóò ra ẹ̀mí papọ̀. Àti àìlẹ́nà Ẹ má fojú sí o, ẹ rí orí ló mọ sí àṣelà. confam. Ẹ má fojú sí sẹ́yìn, èmi tẹ̀ ń wò yìí, èmi ni ojúlóge international makeup. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ tí ń wo mi mọ̀ ọmọ sẹ́. Bẹ́ẹ̀ni. Ṣé makeup tó dàbí ti ìwọ̀n yìí. Makeup lè jọ wín. Ṣé rí ààrẹ orílẹ̀-èdè wa? Ìyàwó rẹ̀ ti ń bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀rẹ́ mi ni mo ṣe makeup. Bẹ́ẹ̀ni, kódà mọ ń tọ́ da. Lẹ́mi tó jẹ́ pé Queen Elizabeth kó tó kú èmi ni mo ṣe makeup. Kò sí rọ́ńbẹ́. Mo mọ ṣe gidi ni owó ńlá náà fi ń pè mí. Bẹ́ẹ̀ni. Ilé ńlẹ̀ tí mo yìí mi. Níta báyìí owó ńlá náà fi ń pè mí. Kódà Ọdúnladé Adékọ́lá ìyàwó rẹ̀ ó fẹ́ gbé ìyàwó èmi ní ìṣèwé kan fún yàrá. Bẹ́ẹ̀ni èmi gan mo tún máa ń kágbó lọ fún wọn torí Ọdúnladé Adékọ́lá sọ mí pé tọ̀ òun ò lè tẹ àtẹ̀kànlẹ̀ dáadáa kí mo bá ń kágbó bọ̀ pé tó bá ti dálẹ̀ jọ wẹ́dí o. Pé torí tó bá ṣèyàwó tán pé kínní ààrẹ orílẹ̀-èdè wa àjàwó rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ oṣù òkè ní ilé kan. Múlẹ̀. Èmi ni mo rẹ́ sọ́ọ̀tì Ẹjọ́ mo rí káàsì níta ni mo dẹ̀ ní ìdílé ẹjọ́ fẹ́ gbalé. Àǹtí ilé ẹ wá síbí. Ṣé ilé tẹ wá yìí agbólé wàhálà ni. Ẹ ti sọ̀rọ̀. Kò sí wàhálà. Àǹtí ṣe ilé wa ò kì í ṣe ilé rí ní ìgbàna but ṣe rí ibi tán pé bí agboolé wàhálà ni ṣé náà wọ́n ta wàá bí gan àwọn wákà arápálá jáde ẹ̀yin tí wọ́n fẹ́ rápálá wọlé ìpínlẹ̀ abiyamọ o. Mo fẹ́ bèrè question kan lọ́wọ́ yín. Okay ma. Ṣé ẹ lè gbénu lé elérò? Àti ibi tí èrò pọ̀ sí. Yẹ̀wọ́ iná dáadáa. Wọ́n láwọn lè gbé bẹ́ẹ̀. Ọmọbìnrin sọfẹ́ gba lé ni máa bọ̀ alábòsí níjọ wá. Ojúlóge ilé táwọn àgbà ń gbàdúrà pé a kúrò nílé. Ẹ
Ṣé fẹ́ gbalé? Rúmù àgbà lọ wà. Èrúmù. Owó ilé 24,000. Ó kíátíkà 10,000. Àǹgbà tó ti wá dọ̀ mí. Kò ní ìdíwọ́sàn kíátíkà. Ní owó ilé lọ́sàn-án. Ẹ ṣe sá. Mo ti wá kó sí wàhálà. Báwo lọ́kọ̀ wá? Inú ni. Lọ́kọ̀ wá. Àmọ́ o, òfin wà. Bẹ́ẹ̀ bá fọ́ pọn mi. Àbá ẹ má sọ ti náírà ọkùnrin. Tọ́lẹ̀tì. Ẹ má wọrí sẹ́ mo ti gbọ́ ẹ má wọrí ẹ má sọ nípa ìyẹn ọmọ. Ọ̀dọ̀ lọ́kọ̀ wá. Ó ti yé mi bàbá èyí ni mo bọ́ ìní ni o. Má pẹ́ o. Èmi pẹ́kẹ̀ Ilé ṣe mo pọ̀. bọ̀ sí. Ìlú ṣe pọ̀ o. Mo bọ̀ sí ṣe gbọ́. Ẹ ṣe sà ẹ ṣe o. bẹ́ẹ̀ ni carton pink tí wọ́n wà. yọ̀dà kan rẹ̀ dẹ́bi pa ẹ̀sìn mọ́bí carton pink mọ́ ẹ̀dá. ó wà potato oúnjẹ ló wà. bó wà ní sí ẹ ti rí dé. ẹ ti rí bẹ́ẹ̀ mọ́. àwọn làwọn ti rí o. oríire ńlá. ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. bí ìlú gángan. yóò dáa fún yín. ọ̀rẹ́ mi. kọ́sọ́mọ̀ lórí ibi. àwàdà èlé ariwo ìjàngbọ̀n lójoojúmọ́ o. We welcome you all to ilé bàbá wa jẹ́ yóò jẹ́. Bàbá láńlọ́ọ̀dù. Kánọ̀sì. Ara yín ti ṣe dáadáa báyìí. Àdúgbò fọlọ́n. Gbogbo àwọn òògùn yín tí mo kó fún yín báwo lẹ ṣe lò. Mo ń lò wúwo ẹ̀. Ṣé ń lò dáadáa? Mo ń lò. Ilé tí mo ní ká ẹ mọ̀ lò lálẹ́ yẹn ń kọ́. Ó wà ní. Ẹ lò yẹn náà. Ẹ máa lò ó. Ẹ pẹ̀lẹ́. Ẹ ti ń làágùn gan. Gbogbo àwọn abẹ́rẹ́ yẹn ti ṣiṣẹ́ lára yín. Ẹ pẹ̀lẹ́. Bàbá láńlọ́ọ̀dù. Ẹ pẹ̀lẹ́ mo ń kí yín náà. Ẹ pẹ̀lẹ́. Kẹ́ mọ̀ lo òògùn yín dáadáa o. Ṣé gbọ́? Màá tún wá wò yín wò lọ́la. Ẹ pẹ̀lẹ́. Kẹ́ lo òògùn yín dáadáa o. Ṣé gbọ́? Bàbá ẹ wò ó ìpolówó tẹ̀sán ó fún rèé o ó yẹ kẹ́ ti máa ṣe kí ni kẹ́ ti máa gbọ́ kó pọ̀ létí yín gan ẹ wo ìjọba tuntun rèé o mo gara bíi kábà ni ó dókè pa òkè olúmọ ni owó lẹ́yìn kó máa ṣe kí ni kó máa pé ìgbà kan ti yàtọ̀ sí ìgbà kan o bàbá ń ṣe kí ni ó ń pàṣẹ bí édè ń ṣe kí ni ó ń gbowó wọlé. sọ̀rọ̀ bàbá. eléyìí ṣe wá múra bíi aróko báyìí ó kù jọra wọn náà. owó òbí ẹyẹ náà rí. ẹ̀sùn lọ wọ́n rí bákan yan. àwọn ọmọ tó dùn yẹn bó lẹ ti báwọn náà ṣe jẹ́. àwọn ọmọ wa ni o ilẹ̀ dúró ni o àwọn tó jáwó ni ń sanwó dùn. bọ ẹdún ni èyí tó dínkù tó dàbí àmọ́ ẹ̀bà yẹn náà sí òun náà solóso ni. ọmọ wa ni. ọmọ yín ni. ọmọ tá ń gbé nínú ilé òǹgbẹ olóṣù ń gbé nínú ilé òǹgbẹ babaláwo ń gbé nínú ilé òǹgbẹ. ṣé ìwọ̀n kan wá jẹ tuntun ni ó ṣe tòkunbọ̀ Èmi? ó ṣe tuntun náà tòkunbọ̀ ní ẹ̀ náà. mi ò rò pé omi èyí tó ń bá sọ̀rọ̀. ta ni mo bá sọ̀rọ̀. èmi ó dídì ìyàwó bàbá láńlọ́ọ̀dù nínú ilé yìí. ta ni ẹ. bẹ́ẹ̀ ni ọkọ mi ló kọ́ ilé yìí. ìyẹn bàbá tó dàbí alágbàfọ̀ yẹn. má sọ bẹ́ẹ̀ mọ́ jọ. àgbẹ̀ kólé mi ti wá ọ máa túṣe ọ̀pù ni kí ló ń wá oṣù tí kò mójú ìyàwó òrí náà ìwọ àti bàbá yìí kí ló ń wá láti. lọ́sọ̀ náwó tọkọ mi ni. ọkọ ẹ wo ni ẹ. bàbá ọkọ láńlọ́ọ̀dù. ẹni fọwọ́lẹ̀ máa rìn sí ọkọ ẹ rán dandan ẹ o má jẹ́ kán káyé bẹ́ẹ̀ gbọ́ mo rò pé nǹkan ṣẹlẹ̀ àbí nǹkan wọ́ọ̀rì. olówó orí mi ọkọ mi nìkan ṣoṣo ṣé o rí bínú ọgbà yìí ṣe tó ọkọ mi lọ́nà jogún ẹ̀ fún tí màá bá wá fẹ́yàn kó ṣerú ẹ̀ yìí kí ló ṣe mí. ọlọ́run ò ní jẹ́ kí ni kí ló dé gan-an sójú òsọnà fún ẹ ó dídí èmi ìyàwó bàbá láńlọ́ọ̀dù nínú ilé yìí. lálọ́ tó kọ́lé.
Bọ̀dá mi. No, mo ń bọ̀. Ìyá wa. Mo máa ń sọ pé mo kàn láìkẹ́ mo kó jẹ ní. Ó tiẹ̀ ti dá yẹn. So ẹgbẹ́ ẹ ni wọ́n àbí? Ẹgbẹ́ ẹ ni wọ́n. Àwíkẹ́ mọ̀ bí. Kó bẹ́ẹ̀ gbé yín kó máa tó sí mi. Bọ̀dá mi ẹ ti kọjá ẹ mọ̀ bínú ìyá. Ó ti dà kó tó bá jẹ́ pé láyé ẹ̀ tó bá pàdé mi tó bá tún kí mi mọ́. Ìyá ẹ mọ̀ bínú. Bọ̀dá mi. Kí ló ṣẹlẹ̀? Ẹ máa kí ló gbà máa ń rí. Ìyàwó bàbá lánàá. Ìyàwó lánàá wa nù. No, mi understand o. Láńlọ́ọ̀dù tó dàbí alágbàfọ̀ ẹ̀. Olóńfẹ́ woman tó pìtì. Kí lẹ̀ ń sọ yìí? Ògùn ló mú fẹ́ ẹ̀. Mi náà sọ náà, mo ń sọ náà pé ilé yìí ti tú bàbá yẹn lọ. Ogún ọ̀gá tó sọ ni ó lé mi sí ọkọ òun. Àyùbọ̀sẹ̀ àwọn èèmọ̀ yóò ń sọ eré rẹ̀ bóyá. O lè mọ nǹkan tá a lè ṣe sí kí n tiẹ̀ yọ ọmọ ìkúrò láìpẹ́. Ọmọ tó yẹ kó tẹ̀ máa ń náwó sí wa kí ló wà lọ́rùn bàbá yìí. Ẹ mọ̀ mọ̀ mérí la kú. Sori pé àwọn tí máa ń sọ fún ẹnìyẹn o. Sori pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí síta bá wò dáadáa. Owó kò sí nǹkan tí owó lè. Sori pé owó ló jẹ́ kí ó lọ wọ trap bàbá yẹn báyìí. Torí ẹ̀ gbogbo tí èèyàn bá ń ṣe kí èèyàn máa wà very careful. Ọlọ́run jẹ́ ká dáràn o. Ọmọ ẹ ti wọ̀ nìyẹn. Ó ti wọ̀ ti pẹ́ ẹ̀ àsẹ̀yìn ilẹ̀ yọ nínú rẹ̀ torí èèmọ̀ yìí ń ṣe mọ́ bó ti hàn. Ó ti bàbá lánàá tó dàbí wèrè ni. Bọ̀dá mi ẹ mọ̀ lọ ẹ á mọ̀ lọ bìyẹn lọ bá ń ṣe wẹ́ wọlé ní kẹ́ wọlé ẹ mọ̀ lọ mi ì fẹ́ wàhálà o mi ì tí ì ṣetán yé kúrò nìyí báyìí. Àbọ̀ tó ń yà mí lẹ́nu o. Ẹ jẹ́ kí mo yà yín lẹ́nu ẹ mọ̀ lọ bọ̀dá Àwíkẹ́ mọ̀ lọ ẹ lè fẹ́. Ó bọ́ ọ̀gá tó ń sọ ni. Nǹkan máa ti ṣe ìjọba àwọn òbí ẹ sọ̀rọ̀ ó máa ti ní problem. Àwọn oògùn ló lò èèmọ̀ yín sọ mọ́. Ẹ sọ fún mi gan àlọ́ fi mi compare bàbá ẹ láńlọ́ọ̀dù lè imagine bàbá. Ẹ mọ̀ lọ ẹ ní sí ìlú. àdúgbò wọn pọ̀ púpọ̀. Ọmọ rẹ̀ wo bí mo ṣe fine. Lémi ojúlóge fúnra mi international makeup artist ni mo wá jẹ tí kò sí owó lọ́wọ́ ẹ̀ báyìí. Gbogbo ìta wá dá páró wọn tí ẹ̀ wá gbéṣẹ́ makeup wá fún mi mọ́ níbi mo ṣe mọṣẹ́ tó táwọn èèyàn fọlá mi tọrọ nígboro. Oh my God, ó ń dùn mí o. Èyí tó dùn mí jù ó ní ti tòkú tí mo fẹ́ lọ ṣe makeup fún mọ́ṣúárì. Táwọn ọmọ olóògùn burúkú tó lọ sùn síwájú àwọn aná sọ́jọ́ òkú síwájú ọ̀jẹ́ ìlú mẹ́wàá ṣe olódùn mi jù bá gbowó níbi òkú. Ọmọ jìnnàká ẹnu jìnnàká ẹbẹ wẹrẹ ẹnu ro ọdẹgẹ mẹnu jọ. Báwo ṣe mọ mẹ́kọ̀ọ́ fún tó àwọn fáwọn lọ́wọ́lọ́wọ́ báyìí bá fa ẹ̀rọ báyìí bá kọ́kọ́ gbé ọwọ́ kú. Ojú digi. How are you? Ṣé kò sí fún ẹ? Ṣé mi lójú di? Wò ó láyé ẹ má pè mí lójú di. Ara kan mi o! Ara kan ojú mi ló kàn mí o! Ọrí o! Ògbà tó bá sọ fún ọ. Ọmọ wèrè wá wá. Mo rí bó ṣe ń traumatize tó fọwọ́ ya àwọn kìnìún. Ṣé o ti ya wèrè ni? Mi ò understand ẹ this time around. Ṣé o ti ya wèrè? Ojú ni kì. Ojú ni face. Gịnị ka ọ na-eme gị? Sọsọ gị nọ ebe a na-akwụ ụka amamihe nọ eme gị. Gịnị ọ na-eme gị? Banka. Ṣé lórí burúkú náà ni? Wọ́n ní kò ṣèlérí wa, kí ló ń ṣe? Ìtumọ̀ gbogbo tó ń sọ látàrọ̀. Lórí ẹ pé na mi láì gbọ́n. Ìgbàanú biko ewidiwe. Gịnị ka wetin dey do you where you just dey talk only you sit down here? Àní kò sówó gbogbo everywhere dry kò sówó mo broke mo ní ìdówó gan mo ìwà mi tí mo máa sanwó lé owó landlord gan o iye mi ó ti sú mi jàre. Yorùbá sọ̀rọ̀ Yorùbá ó pòwe sínú ẹ̀ Yorùbá sí Sanni Adé kì í rìn Adeniyi ń pẹ́kọ̀rọ̀ ihe ọ na-eme gị. Ṣé owó tó pàǹsì ẹ̀ owó tọ̀dọ̀ wa àbí ti lórí? Eziokwu ni. Sanni Adé orin Adeniyi ń pẹ́kọ̀rọ̀ nu. Kò ní dáa fẹ́. Tọ́ báwọn àgbà tọ̀dọ̀ wa ni a máa ní tó ṣe bí òwe ẹ̀yìn àgbà. Bọ́ àgbà wèrè ni wọ́n tó ṣe bí wèrè ni ẹ̀ o. Eziokwu. Sàn láàrin ajé ni mo ní pẹ́kọ̀rọ̀ ọ̀ èkówé nìyẹn eziokwu kí ni. Kangba gị ụka. May I tell you something? The thing where you dey talk, your own still better.
since last month my money don due and the money wey I don see never complete still remain 2,000 to balance. I never see how to get the money. Give way by no ebe àwọn oyin oyi wá ojú mò ń sọ fún yín yẹn mo fowó ra ẹ̀dà ni o ẹ̀dà tí mo jẹ́ nílé mo fowó mi rà á ni owó mi ni mo ń lò tí máa ń sọ fún yín pé mo já tán yanyan mo já ní túmọ̀ nǹkan tí mo ń sọ fún ẹ ṣọlá tí wọ́n sọ. Speak the thing wey I fit hear. Speak the thing orí ẹ̀dá àtijọ́ tó ti ń pẹ́ ilé àjọ gbégbó lánàá ń sọ fún mi speak the way I hear ṣe ó sọ pé speak the thing way I hear nílé igbó. Wá wọ́n tí mò ń já ẹ̀tàn tí mò ń sọ fún ẹ ni pé ṣé ẹni pé mi ṣe wá èmi ọmọ ọgbọ́n Jackie of Africa intelligent wèrè tí ó kọ́ mọ̀ ẹ wo bí mo ṣe wá mo tó ṣẹlẹ̀ ọkàn ni pé bàbá yẹn jẹ́ ń gbé ẹyin débẹ̀ bàbá yẹn ò mọ iye owó bàbá dáná kó mọ iye owó tó bá fẹ́ gbá bàbá yẹn tán tó fẹ́ gbá tó fẹ́ bá yẹ jẹ tó fẹ́ bàjẹ́ kan lẹ̀ tó fẹ́ gbá bàbá yẹn mọ scores kó mọ bó ṣe ń lọ ọgán gbòòrò Jackie sórí ẹ ìwọ̀n gbówó yẹ kó ṣẹ́ sí 50 naira. Naira sórí tó wà lọ gbówó yẹ tó wà lọ gbé sí 50 naira tán tó gbé fún bàbá yẹn àmọ́ ẹ wá o ẹ jẹ́ kó lè pé o tẹ bá fẹ́ lu olùdán yẹ tẹ bá fẹ́ lu olùdán yẹ tẹ fẹ́ jẹ́ kó complete ẹ má jẹ́ kó ṣègbà tí olórí burúkú wèrè àbí kí wọ́n pè píye wèrè ẹ má jẹ́ kó wà ń bẹ̀ torí tó wà lọ wà ń bẹ̀ ọ̀ká ni ọmọ àṣọ ọmọ ọgbọ́n ọ̀ká máa ka yín tán mo ti gbé yín jẹ́ báyìí. so 50 naira ń sìn bàbá máa gọ́ àṣìsanwọlé. ṣé rí ọ̀rọ̀ tí mo sọ fún yẹn tó bá jẹ́ pé ẹ wá ṣe bí mo yẹ sọ tẹ ṣá bọ́lọ́gùn mi bí mo yẹ sọ fún yín pé kẹ́ ẹ ṣá tẹ̀lé ṣá tí ò jẹ kókun páyà. àbí ìyá tiẹ̀. ẹ̀yin méjèèjì pé kókun páyà yín tí ọ̀rọ̀ tí mo sọ èmi Jackie Áfíríkà. orí sórí ìyá ó ṣàṣe fún good advice ó ti ẹ̀ ń jẹ́ nígbà bá ti kó ṣe ẹ tẹ̀lé ra yín onígbọ́mẹ́jì oríṣìíríṣìí méjì. Go. I don't hear you. Thank you. Má gbàgbé pé tí máa gbé ẹ débẹ̀ máa débẹ̀. Kàìgá. Orí kan tí mo. Ó yá rà. Bẹ́ẹ̀ náà sọ wọ́n ní bẹ́ẹ̀ orí kan tí mo. Aláyé lọ ṣùgbọ́n. Bẹ́ẹ̀ kọ́ pílásọ̀ owó ẹ̀ ò yá. lórí burúkú wọn ṣàǹfààní wo ló rọ́ọ̀sọ̀ mi papọ̀ ẹni tó sì rọ́ọ̀sọ̀ mi papọ̀ kò ní jèrè ọlọ́run ní jó dáa fún ọmọ gbogbo aṣọ mi ń rọ papọ̀ wọn wá sá títí wọn síbẹ̀. àlàáfíà o. àti fẹ́yìn náà. ìyá wa mọ̀ pé àtẹ̀yìn fẹ́ǹsì mo ti ń gbáriwo yín bọ̀ ayọ̀ ni ní ọ̀run fún ẹlẹ́ṣẹ̀ tó ronúpìwàdà. ìtumọ̀ o. ẹ̀dákẹ́dá tó bá ń ṣépè ọ̀run àpáàdì ló ń lọ inú ọlọ́run ò sì dùn sí i. bẹ́ẹ̀ ni pásítọ̀ lẹ́nu yín ẹ̀yin tẹ́ ẹ sọ pé téèyàn ò bá kálẹ́lúyà ògún ni ó pa. ọ̀rọ̀ yín yé mi èpè ọlọ́run ń bẹ èpè èṣù náà sì wà. ẹ dákun o nínú fáàsì wo ló wà o. nínú fáàsì tó wà ǹjẹ́ ìwé ìfihàn kan ló wà bí inú ìwé ìfihàn ló wà. ọ̀rọ̀ yìí ti yé mi ó ti wá yé mi báyìí ó dà gbé
Hello? Ibo níbi tó wà, ibo ló wà? Kí ni nǹkan tó ń bá káàkiri kọ́kọ́ gbé nǹkan fún wọn mi kó padà sílé? 8 ló ti fẹ́ lù yìí. If anything should happen to you, me ni wà responsible fún o. Kí ni sún mo gbélé náà? O bá tiẹ̀ máa wálé mọ́, ìwọ ló mọ̀. Tẹ́ni ti bá tà ṣẹlẹ̀, mi ni wà responsible mo sọ fún ẹ yẹn. Kọ́lọ́ jẹ́ kí kọ́lọ́ fún yan ìyàwó tẹnu èèyàn máa ká. A máa sọ fún a máa sọ a máa ṣe bí ọmọ ọ̀tá pé ó tún ti yà sọ pàrágọ̀ ó ti lọ mú kùn tó máa mú nìyẹn. Anyways. Àwàdà kẹ́ríkẹ́rí ẹ̀rí èè lágbèdè agbolé wàhálà agbolé wa. Okolo ló mú okolo ọwọ́ méjì ló mú. Ayé ẹ ti bẹ́ lẹ́gbẹ̀ẹ́. Ọwọ́ méjì ló mú. Lórí máa wòrán ṣe o. Wà ló máa dà wèrè. Gáàdì yìí ó yà dáyọ̀ kan. Ọmọ ọpẹ jẹ o. Bábí mẹ́rù. Kìdí fún ọ. Ayé ìyá ò ní dá. Kò kàtà. Aláìbámu. Bóyá tún ṣe mí. Àpòjù ìyá ẹ̀jẹ̀ ń bíbà. Bẹ̀rẹ̀ oṣù oníṣẹ́. Ìṣèkú ẹ̀ oníṣẹ́ yìí. Ọ̀yà oró rẹ̀ gbà bí ọmọ oró rẹ̀ gbà bí. Wèrè ta tó fẹ́ ta náà. Jùlẹ̀. Ọwọ́ méjì ló mú náà. Ọ̀yà jùlẹ̀. Èlò ó ti jẹ ọmọ ìyá mi. Àlàyé ilẹ̀ ń súdà tó dà. Ó ti lùsì o 5 ló mú. Irọ́ ẹni tó láyé máa sùn. Ẹlẹ́dàá ìyá mi máa sùn lọ́rùn. Àlàyé ó yá jùlẹ̀. Ayé ẹ̀ tó ti bẹ́ lẹ́gbẹ̀ẹ́ ó yá wá mi mú. F5 ṣé o lójú ni àbóyá? Mo rò pé wọ́n á lose guard ní ọ̀rọ̀. Yíyọ ọmọ ìyá mi ó yí sáàrin. Má jẹ́ kó bojú ẹ jẹ́ o. Ó máa bojú ẹ jẹ́ o yá. Ohun méjì bojú ẹ jẹ́. Ẹlẹ́dàá ìyá rẹ ti fò ó lórí. Mo tún ti bójú wèrè jẹ́. Fẹ́fẹ́ lẹ́jọ́ mú. Mo rò pé máa lose guard olórí kúkú ni ẹgbẹ́ tó lè máa wò ó. Kí ni mo wá fọ àgbà lèmi. Ó yá jùlẹ̀ ọmọ ọ̀rọ̀ mi. Bí ìkolo gangan lélẹ̀ gangan. Ẹni tó láyé máa sùn. Ó ti ti bojú ẹ̀jẹ̀. Wọ́n ti bojú ẹ̀jẹ̀. Wọ́n ti bojú ẹ̀jẹ̀. Ó yá mú sí mi lára. Wọ́n bojú ẹ̀jẹ̀. Àlàyé wà. Àwọn àbúrò yẹ ìjẹun lórí ní ìṣá. Tó dà mí, wàá tún mọ́fò ní lórúkọ Jésù. Olúwa dójú tì mí. Ó ṣe Olúwa, mo dúpẹ́ bó bojú mi jẹ́. Ọlọ́run bojú ẹ jẹ́ lórí last time tó bá bojú mi jẹ́ Olúwa. Mẹ̀mí ká disappoint ẹ̀. Jàkíjàkí jẹ́ kó èdè ẹ̀. Àlàyé dákẹ́lẹ́ lẹ̀. Ọ̀ ǹdẹ́ la kò bá sì ṣe lélẹ̀. Ṣiṣẹ́ lélẹ̀. Mi ò ní táìmù. Ó wà mí gbòòrò. Òjijì dọ̀pẹ́. Àgbẹ̀ nínú ilé òǹgbẹ. Olóṣó gbé nínú ilé òǹgbẹ. Babaláwo gbé nínú ilé òǹgbẹ. Mama di ọ̀gá àwọn olóṣó. Mama di ọ̀gá àwọn olóṣó. Mama di ọ̀gá àwọn olóṣó. Ṣẹ́rí tí bá ti ń rí yín báyìí inú mi máa ń dùn. Tí bá ń rí yín mo máa ń wò ó pé mo ti rówó. Tí bá ti rí àwọn ojú tó gún régé báyìí àwọn ojú tó ṣáná máa inú mi máa ń dùn pé mò ń rí yín ni. Ṣé wàá fẹ́ gbọ́ wọ́n á fẹ́ já yín sí nǹkan. Àwọn nǹkan wà tí àwọn èèyàn máa ń complain pẹ̀. So mo dẹ̀ fẹ́ kẹ́ máa ṣerú àwọn nǹkan bẹ́ẹ̀. Dóò mi tí gbọ́n pa yín pẹ́ ṣe o ó kàn wù mí láti já yín sí. Àwọn kan bí kán gbọ́kùnrin lọ kán gbé owó kán gbé gold kán ṣe yánmayànmá ṣe mọ irú àwọn kan bẹ́ẹ̀ mi ìfẹ́ kẹ́ ṣe irú ẹ̀ ṣe wá rí ọkùnrin tí bá gbé fún yín mo fẹ́ kẹ́ gbé dé level tó jẹ́ pé mo fẹ́ kẹ́ gbé tramaye kẹ́ gbé sókè gbogbo ara yín gbogbo wájú àtẹ̀yìn mo fẹ́ kẹ́ lò fún wọn sódà tówó yẹn á lè wọlé ṣe kò sọ́kùnrin tẹ́ bá ṣeré tí ò ní wò pé kí ló ń ṣẹlẹ̀ ó máa yáwó fún yín dàn pé kẹ́ kó owó olówó anything tó bá jọ mọ́ olè mi ò fẹ́ because iṣẹ́ wa yìí iṣẹ́ tó dáa gan ni iṣẹ́ tó ṣe fi lé ọmọ lọ́wọ́ ni àbí kí lẹ́ni mo sọ iṣẹ́ tẹ́ máa ṣe ẹ máa fi lé ọmọ lọ́wọ́ ni so mo wá fẹ́ kẹ́ jalè rárá mi fẹ́ kẹ́ jalè
bọ̀tẹ́ni ọkùnrin tí máa ti gbé fún yín ẹ ṣe nọ́mà pẹ̀lú ẹ̀ kẹ́ gbé tramaye kẹ́ gbé dé lẹ́fù tẹ́ pé òun gan kò ní mọ̀gbà tó máa fi kó gbowó ọwọ́ ẹ̀ gbowó àkáǹtì ẹ̀ síta ṣó ti yé eyín bẹ́ẹ̀ yẹn so ẹni tó bá lọ́rọ̀ fẹ́ kẹsàn-án. Mama D, ọ̀gá àwọn olóṣó. Mama D, ọ̀gá àwọn olóṣó. Mama, Sherry, bí kẹ́tẹ́ ṣe mọ̀ pé small but mighty ni. Bọ̀ ó kéré, ó ta lẹ́nu swẹ́swẹ́. Mama, ìṣẹ́tẹ̀ gbé fún mi last yẹn. Máa yẹn ti tóbi jù, kí ló dé? Kò mọ kókó ṣe, ó kàn ó bọ̀bọ̀, kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ṣé yẹn ni wọ́n fẹ́ jẹ ni? Ṣé bó ṣàyàwó fún ẹ? Ṣọ́ọ̀nà àbọ̀ yóò sáré disappoint. Gbàgbé sáìdì yẹn, ta ló tún lọ́rọ̀? Mama, èmi ò lọ́rọ̀ tó pọ̀ láti sọ. Ṣé ẹ rí iṣẹ́ pé mi rárá gba kínní yẹn? Kọ́sítọ́mà tẹ já fún mi last week yẹn kò tó nǹkan kan. Ó ní mọ̀ kínní yìí wà lẹ́nu. Ẹ má jẹ́ kó waste. Kò gbọdọ̀ waste, kò lè waste. Ṣé gbọ́ bẹ́ẹ̀? Má wọrí, má wá fún ẹ. Má wọrí. Ẹ mọ̀ pé àwọn ọmọ tẹ kó jẹ páàkì ṣe olóòórùn náà ẹ mọ̀ páàkì ṣe àwọn kìí ṣe àwọn ọmọ olóòórùn tó kọ́ máa jí nǹkan èèyàn kan tá a fi máa jí nǹkan máa fi kó ta ní àwọn àfikún nǹkan tá a ní. Àwọn gbé wọn lórí ilé fún tó pé wọn gan wọn ní rántí orúkọ lé wọn. Máa ṣe owó lè. Mama D, ọ̀gá àwọn olóṣó. Mama D, ọ̀gá àwọn olóṣó. Mama D, ọ̀gá àwọn olóṣó. Ẹ fún mi ní ìṣáná kan. Ẹyọ àbí. Odidi bẹ́yìn. Ó yẹ fún mi máa gí kan sí. Ṣé lè? No, ṣáṣẹ́ẹ̀tì kan. Èyí àbí. Yẹn náà ni. Ó ṣèlú papọ̀. 1,000. Tó bá di ìrọ̀lẹ́ ọ̀tún la máa fún inú ẹ̀. Ẹ wo màmá abẹ kí n ro bí mo lè ta n lè ta mélòó ní bẹ lórí mi. Màmá láti ọjà kọ́ ló pọ̀ yìí ni mo máa fún yín mi ní disappoint yín. Ọ fún mi. Màá fún yín. Ẹ má jẹ́ ojú ọ̀tún la lọ. Boom. That I won't be able to. You know, the only food that boil when you are there, that when you pass the food into your mouth, go through the esophagus. I can't love any. Everything will be received by you, and you say, "Oh, Holy Spirit." But I'm not sincerely. Yeah, I know I messed up thing, but I've been praying to God. How do I travel to heaven, whereby the angel have the wings on me, JG? Fi baby and sapa kan, a Femi no sapa kejì. We now travel to the moon and back. Bàbá sẹ́rẹ́lẹ̀ àgbo ẹ̀yẹn ni àti ẹ̀yìn rẹ̀ àtọwọ́ wájà ló pé wọ́n tàjẹ́ kọ́ lè dé pínpín. Ṣé wàá rí eléyìí kódà ó tún ti sẹ́ fún nàngàn bẹ́ẹ̀ bá ilé bù sọ́wọ́ tẹ̀ bù wọn gbogbo egun mẹ́rin nínú ilé yín báyìí wà láì dún rí yín ọmọ sá. Ayé ò ní fi lé yín ṣe bùgbé. Ṣé tún wá rí eléyìí? Ó wà fún wọ́n bá rẹ̀ èèyàn méjì máa ní màlúùrí àbí táífọ́ọ̀dù. Èyí ó sàmọ́dọ̀ gbẹ̀ pàpẹ́ ẹ̀kẹ́ wọn tọ́ dáàbà náà. Bàbá ìwọlé ní báyìí ṣe báyìí dà sí kan. Ṣèbí jẹ̀dí ọ̀pá ẹ̀yìn alẹ́ àfàjọ lọ́lọ́ta. Bẹ́ẹ̀. Kí wá ní oògùn ọ̀dọ́ tó ń wá ń bẹ̀? Ẹ̀wọ̀n kọ́lẹ̀ wọn sàánú àwọn ènìyàn máa jà á kọ́tà àbí yọ̀ ọ̀jà kábà àwọn polówó náà ní ẹ̀rọ àbọ̀ mi sùn kè mọ́ra. Ẹlòmíì bá mu tí yóò ń gbà mí gbogbo àgbo ní ọ̀fẹ́ ní kò máa tà fún un. Ó ṣe oògùn apàdán fún un. Ẹ̀mí mi náà. Ewé jẹ́. Rẹ̀kọ́. Omi ṣàṣegun o. Ewé ń jẹ́ àìsàn bàbá. Tí ń kọ́ bàbá lẹ́nu àkìlódé ó sì wọ̀ ní sójà ẹ fẹ́ fún mi ní kí tọ́lẹ́ẹ̀tì náà ó sì wọ̀ ní àìmú kílẹ̀ lọ́dún òní ó sì wọ̀ ní. Ọdọjọ́ mẹ́rin máa fún yín lówó. Bá ń kó búrẹ́dì. Lọ́wọ́ jàkí. Jàkí wọ́n gbé yìí ń wá n ò lè tàwìn dákun kó búrẹ́dì fún mi. Ọwọ́ jàkí ló wà kó ń sọ́wọ́ yín màmá. Àwọn jàkí kò sí nǹkan kan lórí igbá mọ́. Ẹ fẹ́ yàgbẹ́. Ìní, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, ẹ̀jọ, ẹ̀sán, ẹ̀wá. Ẹ̀yin mẹ́wàá lè yàgbẹ́. Nítorí oníṣòwò fẹ́ yàgbẹ́. Àǹfààní tẹ̀ ní nígbà máa yàgbẹ́ méjì. Orí kìíní. Nígbà máa lásìkò. They no go gree. They no go gree. They no go gree. They no go gree. Every day wahala. Every time surutu. Every day wahala. Every time surutu.